wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Ẹ wo ẹ lè fẹ́ mi láyà bí ò ní sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tẹ́ bá gbàṣẹ́ mi, a máa jà. Tẹ́ bá gbàṣẹ́ mi, torí pé wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Mo kí wa ẹ̀yin olólùfẹ́ wa, mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ní àǹfààní láti gbọ́ ètò yìí. Wọ́n ní pánsá òfúnra pásá já sínú ajá fúnra àjájìn, onílé tí ò bá fura olè ní òkò lọ. Ẹ̀yin èèyàn wa, mo kí ládéládé, mo kí lóyè, mo fi orúkọ bàbá wa Gbádéwọ̀lú Ládọjà, mo fi kí gbogbo àwọn aládé lórílẹ̀ Òtùfẹ̀. Ní orí ohun tó ṣẹlẹ̀ lánàá, òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ṣókí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá. Lánàá nígbà tí program yẹn lọ lọ́wọ́, mo wà lórí live on Fresh FM lórí app wọn, mo wà lẹ́nu iṣẹ́, APC lẹ́wọ̀n bó ṣe máa ń wà nìyẹn, gbogbo nǹkan tó ń lọ láti fi pick àwọn information kankan. Bí performance yẹn ṣe ń lọ pẹ̀lú Táyé Currency bó ṣe ń kọrin yẹn ni mo ti ń sọ pé wọn ò ríyàn pé ó jẹ́ Táyé Currency ni wọ́n ń pè kó wá kọrin síbi aládé, níbi coronation ọba, níbi ìwúyè ọba, wọn ò ríyàn pé. Kì í ṣe pé kò mọrin kọ, kì í ṣe pé kò dábọ̀ tó ní àwọn ibi tí èèyàn dá sí. Òun lẹ fi ń rí àwọn footballer 22 players tó bá ń play, wọ́n mọ àmì mo ní 22, yes 22 àwọn other with opposite. Wọ́n fi everybody ní position tiẹ̀, wọ́n lẹ́ni tó ń gbá 2, wọ́n lẹ́ni tó ń gbá 3, left back, right back, midfield, gbogbo àwọn nǹkan wọ̀nyí, attacker, gbogbo ẹ̀ ló fi wà. Everybody ní ibi tí wọ́n dá sí. Ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ nípa pé wọ́n ń sọ̀rọ̀ nípa wọ́n lọ kọrin níbi aládé, tó bá ń sọ̀rọ̀ pé kán lọ kọrin níbi olóyè. Ẹ wo gbẹ́nu sọ́hun kúrò ń bẹ̀. Saheed Òṣùpá bàbá ni Òtúálè, Saheed Òṣùpá ọba orin, kò sọmọ náà. Ẹ̀yin náà ẹ mọ̀. Ẹ jẹ́ ká mú díẹ̀ fún ìjẹ lára nǹkan tí bàbá. Ọmọ wèrè la fi ń wo wèrè. Ọmọ wèrè la fi ń wo wèrè. Ẹni fẹ́ mi láyà, ó lè gbà. Tẹ́ bá gbàṣẹ́ mi, a máa jà. Tẹ́ bá gbẹ̀gbẹ́ mi, a máa jà. Tẹ́ bá takú mi o, ẹ wo wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Ẹ wo ẹ lè fẹ́ mi láyà bí ò ní sọ̀rọ̀ o. Ṣùgbọ́n tẹ́ bá gbàṣẹ́ mi, a máa jà. Tẹ́ bá gbàṣẹ́ mi, a máa jà. Torí pé wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Ládọjà Ládọjà. Ó tí ó ṣẹlẹ̀ rí nílé Olúyọ̀lé o. Ṣé ẹ̀yin náà ẹgbọ́nrin tó ń kọ lẹ́nu níbi tó ti ń kọrin aládé tó yẹ pé in the history of Ìbàdàn, tó ti ń jọba nìbàdàn, mi ò rí ti bàbá Ládọjà rí o, mi ò rí irú ẹ̀ rí o. Tí o bá rí irú ẹ̀ rí o lè jáde síta òkè wá sọ. Mo kí gbogbo ọmọ Ìbàdàn nílé lóko, ẹ kú oríire. Wọ́n ní ìgbín tẹnumọ́gi ó dẹ̀ mú ogun. Ìgbín tẹnumọ́gi ó mú ogun. Bàbá Ládọjà tẹnumọ́ pé òun fẹ́ jọba Ìbàdàn, ó dẹ̀ jẹ́ o, ó tẹnumọ́ ó jẹ́ o. Bàbá ṣe sẹ́nétọ̀, ó ṣe gọ́vnà, ó wá gbadé. Ọlọ́run ṣe ọmọ mi lọ́mọ ológo o, ṣe mí lólógo ọmọ o, ṣe ọmọ mi lólógo ọmọ o. Àtẹtí tó ń gbọ́ mi, àtọjú tó ń wò mí, Ọlọ́run á ṣe ọmọ yín lọ́mọ ológo. Ògo yìí ti pọ̀ ju ògo Ìbàdàn ni bàbá yìí. Bàbá yìí gbadé o, ó gbadé, ó yẹ o. Kò tiẹ̀ look age tán ló wà. Bàbá pẹ̀lú bàbá tó bí mi lọ́mọ age mate ni wọ́n. 1944 náà bí bàbá mi. 1944 náà bí Olúbàdàn. Ó jẹ́ 44 Olúbàdàn. Wọ́n bí ní 1944, ó dẹ̀ jẹ́ 44 Olúbàdàn. Kábíyèsí. Kẹ́pẹ́ o. Saheed Òṣùpá ní kẹ́pẹ́ ní bàbá, kẹ́pẹ́ tí ń pẹ́.
ẹ pẹ́ láyé ẹ pẹ́ lórí oyè baba àwọn baba ńlá yín ẹ ní kú ní rèwerèwe. Àwọn ìtàn kọ̀ọ̀kan jáde lánàá wọ́n ní Olúbàdàn kan ti jẹ́rí tó yẹ pé very young, the most youngest Olúbàdàn tí wọ́n ti ń wò pé eléyà pẹ́ o bàbá yìí ò pẹ́ o kò pẹ́ o ó dẹ̀ kú. Wọ́n wá ní ẹnìkan wá jẹ débi pé ó ti ń rìn kẹ̀jẹ́kẹ̀jẹ́ wọ́n fọwọ́ tẹ kẹ̀kẹ́ ẹ̀ síbẹ̀ ni bàbá yìí wọ́n náà òyìnbẹ́ ẹ̀mí ẹ̀ ṣègùn láyé ó fẹ́ lò tó 20 years. ṣe rí nǹkan bẹ́ẹ̀ ṣe rí nǹkan. Oyè Ìbàdàn yàtọ̀ sí oyè gbogbo àwọn ìlú tó kù nílẹ̀ Òtùfẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ náà ni pé màá sọ díẹ̀ ńbẹ̀. Ẹ wá wo bí wọ́n ṣe ń jọba ní Ìbàdàn bó ṣe yàtọ̀. Gbogbo àwọn ibi tó kù anywhere tí wọ́n bá ti fẹ́ jẹ oyè tí wọ́n ti rí àwọn ọmọ oyè bíi ti Ọ̀yọ́ ń sìn nígbà tó fẹ́ jẹ Aláàfin àwọn ọmọ 83 jáde. Politics nìyẹn. Politics ti wọ̀ ẹ wo Ìbàdàn wọ́n ti mọ ẹni tó fẹ́ jẹ nẹ́sùn wọn. Mọ́gàjí má ṣe máa tó tó máa tó nìyẹn. Òun ló fa nílùú Ìbàdàn o lè wà ní mọ́gàjí kó máa sàsí ẹni tó jọba pé kó tètè kú kí wọ́n tètè débẹ̀ tí o bá dọ́rọ̀ ẹ̀wọ̀ ẹni tó bọ̀ lẹ́yìn àṣẹ tiẹ̀ fún ẹ. Ṣé ti rí nǹkan bẹ́ẹ̀? O wà lórí àléfà àwọn baba ńlá yín o gbé adé sórí o wà lọ́ba ẹni tó wá jẹ mọ́gàjí wá ń sàsí ẹ pé kó tètè kó ń tètè lè débẹ̀. Mọ́gàjí tó tẹ̀lé òun náà máa sàsí òun náà òun náà àkú. Ti Ìbàdàn wọ́n ti tò ètò ní àwọn baba ńlá wa ọpọlọ wọn ti pọ̀ jù. Ta ló sọ pé àwa Yorùbá lọ́pọlọ sẹ́ẹ̀? Ìbàdàn ìlú Ògúnmọ́lá ìlú Òjó ìlú Àjàyí ìlú ẹ̀yin èèyàn mi ìtàn pọ̀ ń bàdàn o ìtàn pọ̀. Mo gbọ́ a lot of history lánàá àwọn tó wọ́n ṣe tẹ Ìbàdàn dó àwọn jagunjagun. Ìbàdàn is a military camp. Ibẹ̀ náà wá gbé ọmọ torí pé Táyé Currency ti jọmọ Ìbàdàn bí ó wà lára nǹkan tó fi sọ pé wá kọrin àti pé relationship tó wà láàrin pẹ̀lú Ṣèyí Mákindé torí nǹkan tó ń ṣe láàrin bíi pé federal government ló ń ṣe nǹkan ni o. Ẹ rò pé federal government wọ́n shut Ìbàdàn down lánàá ní ẹwọ́ mọ̀pó hall kò gba èrò ti pọ̀ jù president wà mẹ́ governors gbogbo àwọn lọ́balọ́ba tí màá ń ṣe ọlọ́jọ́ festival tó ń ṣe ni ẹ máa rí Ọọ̀ni ńbẹ̀ ṣùgbọ́n wọ́n ṣèrànyàn wá ìyàwó ẹ̀ kan wá bẹ̀ ẹnìkan wá ń sọ pé wèrè la fi ń wo wèrè la fi ń wo wèrè bó ṣe ń jó náà lélẹ̀ wèrè la fi ń wo wèrè níbi tí wọ́n ti ń kọrin lọ́balọ́ba tí wọ́n ti ń kọrin adé lórin àwọn ìjìnlẹ̀ orin ilẹ̀ Yorùbá. Ọlọ́run Saheed Òṣùpá bàbá yìí tó máa ń sọ pé èèyàn gbé orin mì síkùn Saheed Òṣùpá ni kò lè wá orin bẹ́lẹ̀ ìtì. Ṣé Pàṣọ náà fẹ́ gbé wá síbẹ̀ yẹn lánàá Pàṣọ ní perform? Pàṣọ náà good nírú àwọn orin bẹ́lẹ̀ yìí. Pàṣọ good ṣùgbọ́n Saheed Òṣùpá number 1 ni o. In fact Ṣẹ̀fíù Àlàó ọmọ oko òun ló ti dá nírú nǹkan bẹ́lẹ̀. Ṣẹ̀fíù Àlàó ọmọ oko òun náà good nírú orin bẹ́lẹ̀ tí wọ́n lọ ń pe Táyé Currency fi elé ó fi járáǹkì ara ẹ̀ orin tó lọ kọ lánàá ó járáǹkì ara ẹ̀ jù. Very arrogant. Ẹ wo bó ṣe ń kọrin tí irú orin tó yẹ kó lọ kàn bẹ́ẹ̀ ni ó kàn fìyàn ó fi tú àṣírí ara ẹ̀ síta. Ẹni tó bá fẹ́ tẹ́ bó ṣe rí nìyẹn. Ẹ lọ gbọ́ orin tí Saheed Òṣùpá tó ẹ lọ gbọ́ lẹ́rìsì orin tó ṣe sílẹ̀ fún Baba Ládọjà. Ẹ lọ gbọ́ orin bó ṣe dùn létí. Ẹ lọ gbọ́ orin bó ṣe dùn nígbà tó ń sọ live performance yẹn lánàá nígbà tó ń pe Táyé Currency bàbá honorable tán ní kó kọ orin Ìbàdàn torí bàbá Gbénga Làwọn àwọn ló ṣe MC. Wọ́n ní kó wá kọ orin Ìbàdàn. Ẹ lọ gbọ́ orin tó ń kọ. Ẹ lọ gbọ́ orin tó ń kọ. Mo wá ní báwo wọ́n ṣe lọ ń gbèrú mo ṣàṣe ń gbọ́ live kíní yẹn mo ń dá nìkan sọ̀rọ̀ sínú ara mi ní báwo ló ṣe jẹ́ pé irú Táyé Currency náà lọ ń pè kó wá kọrin nírú bí tó ti ń gba débélé tó ń kọrin lẹ́nu orin Ìbàdàn ó kọ tí àwọn orin wóróworó kan ló bẹ̀rẹ̀ sí ń kọ. Ẹ lọ gbọ́ àwọn orin Ìbàdàn tí Saheed Òṣùpá ti ṣe sílẹ̀. Ẹ lọ gbọ́ orin kí mi ò wá sí ìbàdàn láti wá máa jáde torí pé Saheed Òṣùpá ṣùgbọ́n Táyé Currency fuck up jù lánàá. Táyé Currency fuck up jù ó ti pọ̀ jù lánàá ó ti pọ̀ jù. Ó dójú ti àwọn ọmọ Ìbàdàn. Ó lágbára o. Baba Ládọjà fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀
ó sọ àpọ̀lọ́ ẹ mọ̀ pé ẹni tó ti ṣòṣèlú ó mọ inú àtòdé òṣèlú àwọn mọ́gàjí tó ń talẹ̀ níbàdàn àwọn land grabber kan máa sáwọ gbó lọ ni if not so ó dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan náà bàbá Ládọjà sọ pé eégún inú ilé wọn wá lọ wú síta eégún tó ń sìn ní fámìlì wọn gbogbo àwọn nǹkan orò wọn ní ẹnikẹ́ni tó bá ti gbadé àìkọ́ ṣẹ̀ṣẹ̀ nọ́mbà 1 ni kì í ṣe bí ti bọ́dà yín ní ìlú Ọ̀yọ́ tó ń sọ pé òun ò pẹ̀lú nǹkan ìṣẹ̀ṣe o wàláì ní eléyìí tí bàbá Olúbàdàn débẹ̀ Olúwo á kan àbùkù escort bíbá kẹ́ sọ sí ẹ ní mo ní Àkàlàmàgbò sọ pé ìwọ Olúwo bàbá Ládọjà ti wà á kan àbùkù Olúwo á kan àbùkù ṣe rí bọ́n ṣe ń kí náà porúkọ bàbá wa yìí tí wọ́n fi jẹ Ọ̀kanlọ́mọ lánàá ẹ̀rí bọ́n ṣe ń kí ní gbèjègbèjọ ẹ̀rí bọ́n ṣe ń kí ń bẹ̀ lánàá torí ọmọ Ìbàdàn ni àwọn ará Ọ̀yọ́ dìde nítorí ọ̀rọ̀ ẹ̀ Ọ̀kanlọ́mọ Oòduà Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá báwọn máa fi jẹ báwọn lọ ní òní fi jẹ kíníkan àwọn ọmọ Ìbàdàn wọ́n dúró tì o àwọn ọmọ Ìbàdàn wọ́n dúró tì mo tẹ gbàgbọ́ orúkọ bàbá wa yìí Ọ̀kanlọ́mọ orúkọ yìí tí wàá sápá mi lórí bílẹ̀ ìṣá so ẹ̀yin èèyàn wa ohun tá a mú wá náà lélẹ́yìí ohun tá a mú wá ní ẹ bá fẹ́ ṣayẹyẹ ẹ wo olórin táàmù ló dùn orin tẹ́ pé ẹ máa gbọ́ ẹ ti máa tún gbọ́ ni ẹ máa gbọ́ ẹ máa tún gbọ́ Saheed Òṣùpá ò lè wo orin tí orin bẹ níkùn ń gbọ́ fúnra rẹ̀ orin ni ó gbé orin mi kù síkùn kì í ṣe ká máa kọrin orin yéde ìdí á máa kọrin no Ọlọ́run á jẹ́ kí and again kọ̀ọ̀kan tí máa sọ tẹ́ pé mi ní ṣaláì máa sọ bàbá Ládọjà ìjọ ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho tẹ́mọ̀ tí bá ń ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ olóyè máa wà ń bẹ̀ lánàá ó máa wà ń bẹ̀ yẹn bí àmì torí àwọn gbogbo ẹ̀ ló yé wa mo dẹ̀ nígbàgbọ́ pé ní ẹ̀yìn gbogbo pọ̀pọ̀ sí olóyè máa lọ visit bàbá Ládọjà ó ṣe pàtàkì wọ́n máa lọ visit wọn torí pé orí kò sùn máa ní wọ́n jọ jẹ wọ́n jọ mu ó tẹ̀lé wọn for many years fún ìdí èyí bàbá Ládọjà ẹ bá wa bá Tinubu sọ̀rọ̀ èyí tí olóyè ṣe níta ti tó ẹni tí ó ṣẹ̀ báwo lẹni tó ṣẹ̀ ṣe ń jìyà bírú eléyìí gbogbo ayé ló ń wò yín ẹni tí ó ṣẹ̀ tí ó pààyàn ẹ wo àwọn tó ń pààyàn bó ṣe ń rìn fandafanda pẹ̀lú ìbọn ẹ wo bá ṣe rí wọn tó ń ya fọ́tò pẹ̀lú bandit tí wọ́n máa mú wọn kò máa sẹ́ni tó mú wọn kí ló wá dé tó yẹ pé ọmọ yín ló wà ní ìta ọmọ yín ló wà lẹ́yìn odi tó ń ráre kiri kí ló dé ẹ wá nǹkan ṣe sí eléyìí ẹ̀yin bàbá yìí ẹ wá nǹkan ṣe tó lóye ṣe ó ní àwa kan lára ó ní wá lára ẹ wá nǹkan ṣe sí inú wa ò dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí báwo la láìṣẹ̀ ṣe ń jìyà tí ẹni tó ń ṣẹ̀ tó yan fanda nínú ìlú lórí ilẹ̀ baba ńlá wa lórí pé ẹ má pa àwọn ìran mi mọ́ lórí nǹkan táwọn Fúlàní fojú wa ń rí ṣé inú yín dùn sí bọ́n ṣe ń ṣe wá ni ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí bàbá Ládọjà kábíyèsí o kádé pẹ́ lórí o ẹ bá wa wá nǹkan ṣe sí o èmi dẹ̀ nígbàgbọ́ pé ẹ lè dákẹ́ máa wo olóyè Ìgbòho torí ẹ̀yin náà ẹ mọ nǹkan tó ti ṣe fún yín tẹ́ ti jọjọ wà fúnra yín tipẹ́tipẹ́ wọ́n gbẹ́sẹ̀ lé àkáǹtì ẹ̀ wọ́n ba ilé ẹ̀jẹ̀ wọ́n pààyàn sí lọ́rùn òkú Àdògún àti àfa àárí títí dè ní bí a Buhari ti sún jẹ ni o Buhari ń sì ó ti lọ ta la fẹ́ bi léèrè òkú Àdògún ta la fẹ́ bi léèrè òkú àfa àwọn fámìlì wọn rí òkú ọmọ wọn tí wọ́n dẹ̀ mọ̀ kí wọ́n pa á ni ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ lè yẹ wá nǹkan ṣe fún wa ẹ̀yin bàbá ẹ̀ abẹ̀yìn ni o ní orúkọ Ọlọ́run so kò ní jù bẹ́ẹ̀lẹ̀ náà lọ mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ kú àdúrótì èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àkàlàmàgbò TV show ẹ bá wa share God bless you all ẹ ti máa rí wa nígbà míì ó dàbọ̀ thank you.